أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى. صدق الله مولانا العظيم. dákun mọ́ ìlọ akọ̀ǹgbọ́ aláwọ̀ akọ́bá ní bórí ẹ̀ tí wá wú àpò wá wúkọ́ ẹ dákun ẹjá dìde wá kún àlùkùránì lé ọlọ́run kó mọ̀ yọ kùránì kúrò lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ tí kùránì bá ṣe ọ̀rọ̀ ẹ̀ tí wàhálà dé bá ọ̀yá ẹ dákun ẹjá bá fún yẹn dáa. lẹ́ẹ̀kan náà ẹjẹ́ àwọn dìde ká wáyé Kùránì sí. ẹjá wá kún àlùkùránì lé ọ̀yá ẹjá dìde lẹ́ẹ̀kan náà. ẹ má da wákà o a fẹ́ kí wákà gba àkókò ẹ já dìde lẹ́ẹ̀kan náà. Qur'an ahaza sultan kutubi Qur'an ahaza sultan kutubi